ẹ sọ̀rọ̀ pé Olúbàdàn gba owó ju Ọọ̀ni Ilé-Ifẹ̀ lọ. ó wà lóòótọ́. Aláàfin ǹjẹ́ eléyìí tá a bá wá wo ìbáṣepọ̀ Ìbàdàn, Ifẹ̀, Ọ̀yọ́, Olúbàdàn, Aláàfin, Ọọ̀ni, ṣe tó sì jẹ́ pé empire nígbà tí empire Ọ̀yọ́ empire ti fọ́ ẹni kò sí empire Ifẹ̀ empire mọ́, Ìbàdàn ló tún dàbí pé ó ní agbára. tó gba gbogbo kí ni ìbáṣepọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí? ṣá wa lè sọ wípé Ìbàdàn ju gbogbo wọn lọ bí? mebí Ìbàdàn, Ifẹ̀ náà ni gbogbo wọn ti wá. sẹ́rí ìbò wọn ṣàdédé sọ̀rọ̀ wájú pọ̀ mọ́ ti pàgọ́ ẹni tí ń bẹ́ńlẹ̀ tí ń bá lọ. people ń ṣe nígbà táwọn òyìnbó dispose nígbà tí wọ́n dé wọ́n bá ìjọba ńlẹ̀ ìjọba wọn dẹ̀ bá ńlẹ̀ that old Ọ̀yọ́ empire wọ́n dẹ̀ mọ́lẹ̀. nígbà tí ẹ̀yẹ́ wò wọ́n ní àwọn eléyìí tó ń níjọba tó wà well entrenched ju àwọn lọ a nílò láti colonize àwọn eléyìí a lè lọ colonize yẹn ní ká lọ jẹ gàba lórí àwọn tó kù ká sọ pé abẹ́ làwọn lójú àwọn eléyìí ti lajú pàápàá nípa ìṣèjọba wọn ṣiṣẹ́. lọ́yọ̀ọ́. yes the then Ọ̀yọ́ empire the Yorùbá empire being controlled by Ọ̀yọ́. there are people wọ́n wò pé the head of the empire executive Aláàfin ó dẹ̀ ní legislative arm tá à ń pè ní Ọ̀yọ́ Mèsì headed by Basọ̀run Akínikú Lágúnná Alápẹ̀mẹ̀ Sàámú Asípa àti òkú ẹnìkan so àméjì now bàbá wa wò dáadáa wọ́n rí i pé àwọn eléyìí tó ń ní àwọn tí wọ́n ń legislate wọ́n tún wá ní judiciary tá à ń pè ní àwọn àwòrán-ṣàṣà the elderlies the Ogbonis headed by Olúawo àwọn yẹn ní judiciary tí legislator tó bá ti pass ìdájọ́ kan àwọn wọn yẹ̀ wò wọ́n ní pé fún àwọn executive executive wọn yan àwọn ìsọpẹ́ ẹ lọ ṣèdájọ́ fún wọ́n yẹn tẹ́ bẹ orí ẹ̀ dànù ni o wọ́n yẹn tẹ́ nìkan máa wà nù túbú ni wọ́n tún á ní the source the security head headed by Ààrẹ Ọ̀nà Kakanfò. It wasn't Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́lẹ̀ o it was Basọ̀run bẹ̀tẹ̀ wọ́n wò pé oyè àgbàlú ni bó lèèyàn ṣe máa ṣe legislature tí ó tún máa ṣiṣẹ́ security so Aláàfin the then Aláàfin Àjàgbó ó create security outfit tí ó jẹ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ní ọmọ darí ẹ̀ pé tó bá sì ti wà báyẹn agbára ó ti pọ̀ ju ọmọ lọ gbèlú mi níjọ́ tó bá ti fà Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ wọ́n lọ máa pè ní tógun bá fẹ́ bẹ́lẹ̀ pé a fẹ́ sí wọn lọ bí báyìí kò lọ bẹ̀ káwọn ẹ̀ṣọ́ àtàwọn ìlàrí gbogbo àwọn ipò kó wọn lọ. now pẹ̀lú bí tí ọ̀rọ̀ wa dúró dé àwọn òyìnbó ẹ̀ rí wa pé a wà more civilized ju àwọn gan lọ Ọlọ́run kàn kí àwọn ni pé wọ́n ní ọpọlọ bí wọ́n ṣe ń já ilé olégbò tiẹ̀ tí ìbọn ń bẹ lọ́wọ́ wọn ju títí wa lọ tí wọ́n fi á jẹ gàba wọ́n rò pé yes that empire should be recognized and be well paid that's why tó fi jẹ́ pé owó Aláàfin ju ti àwọn ọba tó kù ìkọ́ ò ní icon. ṣùgbọ́n síbẹ̀ gbogbo wa náà à ń sọ pé Ifẹ̀ la ti wá bóyá torí pé Ifẹ̀ Aláàfin òun bọ́ Ọọ̀ni ò kì í jáde bí ọba yòókù ṣe ń jáde ńgbà náà ṣe ló jẹ́ kí ọ̀pọ̀ ọmọ fẹ́ẹ́ fi ọ̀wọ̀ pé orírun bàbá gbogbo ìran Yorùbá. mo sọ pé tàbá tó nǹkan sí táàmì ìbá ń fẹ́ mú ní òwúlà kọ́dà o ẹ̀ẹ́dùn èrè o àmì ò ní Ifẹ̀ pé Oòduà tẹ̀wọ̀n lọ ni nígbà Ọlọ́run dáyé tán ìtàn kan ló sọ pé Oòduà dé ayé ọba ilé ayé nú omi ọwọ́ amádìẹ kan lọ àti iyẹ̀pẹ̀ tó bù ní sàádú ọ̀run ọwọ́ afọ́nlẹ̀ ojú adìẹ ńlẹ̀ adìẹ wa tán ìyẹn wọ́n tán iyẹ̀pẹ̀ tó bù dání yẹn àgbàgbọ́ torí ìtàn ni gbogbo wa gbọ́ kì í ṣe kó ṣojú wa and the Bible says sin is believing òyìnbó náà sọ pé sin is believing
ó ní tí ìwọ bá gbàgbọ́ dìímú ṣinṣin, that's it, you believe it. So ẹni tó wá sọ pé òun làkọ́dá sáàmì kò sọ bẹ́ẹ̀. Bàbá mi sọ fún mi, he live for 165 years mo dẹ̀ pọ́njú mọ́. Wọ́n sọ mi pé bá a ti wá ní o, ibi tá a ti wá ní o, tó bá wù yẹn lọ bèrè kẹ́ ẹ padà lọ bẹ̀ o, kẹ́ ẹ dẹ̀ wádìí ibi tá a ti sàn débí ni. Bàbá mi mọ̀lẹ́. Èmi náà ti sọ fáwọn ọmọ pé odò èsàn kọ́ mọ́ níbi ó ti sàn wá o, òdúwọ́kùn ti lè ogún tó. So ń gbọ́n sọ bẹ́ẹ̀ yẹn àwa rò pé èwo ló wà realistic. Certain thing tó wà efficacious nígbà kan tó yẹ pé agbára tó tutù nígbà náà lọ. Èèyàn lè búyan rìn lọ́n tó tọ́pọ̀ fọ̀njà sí orí odò kó lẹ̀ di ilẹ̀ tí gbogbo wa ń tẹ̀ lónìí. Then Ifẹ̀ ni ojúmọ́ ti ń mọ́ wá contend ẹ̀ ń tòótọ́. Lóòótọ́ tá a bá wo síbẹ̀ lójúmọ́ ti ń mọ́ wá, ẹnìkan ní ilẹ̀ Ìgbò ní East. Ṣé Ifẹ̀ ṣé East? Àwọn ìtàn kan bẹ tó yẹ pé a ní láti contend bẹ̀ títorí pé ká jẹ́ ká láàfin ọjọba ká má sọra wa lọ́mọ bọ̀bọ̀. Ifẹ̀ ni ojúmọ́ ti mọ́ wá o, ilé orírun gbogbo wa. Ẹnìkan ní nígbà tí bàbá wa Yésù Olóyèdè Àsáǹkè ní ìtàn tí mo sọ lé ọdún àwọn tó kọjá tó fẹ́ sọ̀rọ̀ sí Ọọ̀ni, ìjẹ́ Ọọ̀ni pé Ọọ̀ni àkọ́kọ́ táwọn kọ́kọ́ jẹ gangan. Ní tí ń jí Ọọ̀ni pé ẹni tó bá ní pé ẹni tá a fi sọ nǹkan olórí abọ rẹ̀ ni. So bó ni ọmọ ṣe á láti ẹni tá a ní ó sọ létí á láti dọmọ. Blood is thicker than water. Àní máa sọ orú tàbí ẹ̀yẹ mọ́ nítorí pé kò lè ba nǹkan jẹ́ ọ̀pọ̀ inú ẹ̀. Reality wà ńbẹ̀. Ẹnìkan tẹ̀wọ̀n rọ̀ nígbà tí mi sì rí yàn kọ́ tẹ̀wọ̀n rọ̀ pé ènìyàn àwọn olóòkan yìí ìlàlẹ́ pé ilé wà lókè o wọ́n sì lè tẹ̀ kọ́ wálẹ̀. Ẹni Lágelú ọ̀tẹ̀ Ìbàdàn ló agreed. Ìgbà náà Ìbàdàn ìgbà yẹn ti parí. Tó ti jẹ́ rodò lọ́mú mi. Òkè kí ni Lágelú ṣe tẹ́ fi lé kúrò Ìbàdàn lẹ́nu ní òkú òǹfẹ̀. Ọyọ́ Fẹ́mi Olómi àbọ̀ ìwà ìjà àdì kan bí alóbi pé jẹ́ mọ́ ìṣòǹgbò para. Ní táwọn ọmọ tó lé wà pé bọ́ bá wọn kan ń bẹ̀. Tó kọ́ ọ̀yàn dání ni. Tó gẹ́gẹ́ kọ́ ọ̀yàn dání. Èèyàn fẹ́ ta lójì. Pé máa lọ ibi tí wọ́n ti pa ọ́ dànù tí wọ́n bá lè pa ọ́. Ẹ̀sẹ̀ wo lọ́sẹ̀ tẹ́ fi ní ẹ máa lè dànù àwádìí tèèyàn. Àsáni ìjòyè kan ní ń fẹ́ o. Ṣé ọwọ́ alẹ́ rọrùn kí wọ́n léèyàn kú olú rẹ̀? Ẹ jẹ́ ká wọ̀. So reality lèmi máa ń fẹ́ ká sọ. Wọ́n lé kú ó sì wá tẹ̀dó Ìbàdàn. Kì í ṣe pé kó yàn dání o. Ọmọdé ó sì bá yàn ní. Ó mì pa nǹkan ti wà ńbẹ̀ tó jẹ́ pé àkàntì àti ilé dànù ó lù ọ pé ẹ máa lọ bẹ̀ inú ẹranko búkú ó ti ẹ̀ pa ń jẹ. Wọ́n débẹ̀ àwọn wọn pa ẹranko búkú ọ̀pá wọn jẹ. Ó mì pé Ìbàdàn is meant for the warlord, the brave, the untouchables, the wild fowl, the beast. Ìgbà àwọn tí ò ṣe é kojú lọ́sọ̀bàdàn di tọ́dà lẹ́nu. Then a gbọ́dọ̀ máa encourage pé àwọn ìdílé jagunjagun káàtì ẹ̀ máa encourage àwọn náà. Lónìí nìsín ìdílé civilian ní wọ́n sínú láì jagunjagun. Àwọn ìdílé jagunjagun tí wọ́n jà raburabu láti uphold Ìbàdàn wọ́n bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ kí tiwa ó gbé. Now Lágelú jáwọ́ Ìbàdàn ó kú ojú olórí rẹ̀ wà láwọ̀tán. Ìbàdàn kan tán nìyẹn. Òun náà ti tán. Wọ́n ní ọmọbìnrin kan ó ṣíjú wọ awo eégún pé obìnrin ò sì gbọ́dọ̀ wo eégún. Ìbàdàn dàrú. Ìbàdàn iyùn náà tú. Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta wá nìyí. Sàárè Lágelú ń bẹ ní àwọ̀tán. A ti ẹ̀ gbọ́ pé wọ́n ní nínú ìjọba tá à ń lò lọ ẹ̀ wọ́n ti talẹ̀ Lágelú yẹn fún ibi tí wọ́n ṣe Lágelú sí. Wọ́n tà fáwọn. Wọ́n fẹ́ kẹ́ inú òṣìṣẹ́ ìwádìí yẹn o. Mo ní ẹni tó rà yẹn ilé òòṣà lọ́ra o. Ìlú àwa dé. Ìjẹ́ máa wè. Ẹni bá ra rú ẹ̀ ra lè òòṣà. Ilé òòṣà lè. Ẹ̀yẹ ní ìsìn. Wọ́n ní sákúlà. Ọlọ́run ní ò jẹ́ kí sákúlà ọgbà abẹ́rẹ́ kọjá. Èmi ò tiẹ̀ kọ́ ẹni tí wọ́n bá ní sákúlà gba family house ẹ̀ kọjá kọ́ sábà gbòko. Bọ́ọ̀lù èèyàn ó ṣe lóko.
tí sákúlà ó gbà tí kọ́rínà ó gba ilé ó mì pé wọ́n sọ fún pé kì í sọ ọmọ Ìbàdàn ẹ wá lù mí fún mi. bí sákúlà báyìí lọ gba abẹ́rẹ́ kọjá a nílé padà UI mọ́ o. àìbò ológun Ajíwọ́dẹ. láàkàn sọ pé ẹ sáfì ìlú mi hàn mí pé ọmọ mi kẹ wá mú mi lọ bẹ̀ kẹ ẹ tẹ̀mí dó bẹ̀ àsìkò lẹ́yìn èèyàn ẹ pa mí kẹ ẹ bá lè pa mí ẹ fún mi lù bẹ̀ àsìkò àti abc. so ẹni tá à ń sọ ni pé ìtàn máa tó nǹkan ṣe bẹ̀ tí ní tá a rí ehoro òsìn lọ́mọ ajá àsìn ló mi ehoro òsìn lé. tá a bá ń dúẹ̀ lórí àwọn ìtàn tó ti kọjá yẹn a máa ṣẹra wa púpọ̀ jù. nígbà nìkan ní bó lẹ ṣe débi ó ní bó náà bàbá tí ń ṣe débi èmi ọ̀sọ́ bẹ́ẹ̀ yẹn ṣe débi èmi náà àṣọ báà náà ṣe débi tí ọ̀bá wa bá ṣe débi tẹ́mi sì mọ bẹ́ẹ̀ yóò ṣe débi mo ti jí ọlá yóò lò òkú wájú mi tó lẹ́yìn ò ní tàn. àwọn tá a fún lẹ̀ pé kí wọ́n máa kọ́lé nítorí pọ́n bàbá wa wọ́n fẹ́ràn fàájì tí wọ́n bá tó àáfàá ni wọ́n fẹ́ràn fàájì àwọn tọ́jú ọmọ wọn tí wọ́n bá ti ṣiṣẹ́ oko tán kúrò ní orogún Ajíbọ́dẹ tí wọ́n rinṣẹ̀ délé nígbà bá jó tán wọ́n tún fẹ́ mú lé pé ìwọ tó mẹ́mú dà jókòó síbi ọba ráàyè pàtì bàbá bí ọmọ bíbí níbo ló ti wá ní àpòmí kiri ni má wulẹ̀ lọ lu yín mọ́ tọba ti ráàyè lé bẹ̀. ìwọ tó ń lùlù tí ọwọ́ ẹ dá ní orí awọ mi wọn náà wà lẹ́kùlé mẹ́bí tí má ti fẹ́ ṣe fàájì tó máa lò fún mi tí màá gbé ìwọ náà pàtì bàbá bẹ̀. nínú àánú Ọlọ́run àti bàbá ti di àwọn ilé regedere ń sè láàyè náà sọ pé ọmọ bẹ̀rẹ̀ aláàbò ẹ̀ sọ ọmọ bẹ̀rẹ̀ kìí ṣe bẹ̀rẹ̀ lẹ̀ ti wà o ilé yín ni ẹ wá ìtàn kẹ lọ lé yín o ẹ̀ta àgbà yín láàyè bí ni ẹ̀yin ẹ̀ sọ ọmọ bí o àwọn bàbá wa out of their magnanimity yẹn inú orí wọn ní ìgbà láàyè ọmọjà wà nìkan ká tún bá dòjì mọ́ra bẹ́ẹ̀ ní tí Ìbàdàn sì fi tó fi dáa lò nínú.